ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا وصفوة قلوبنا وقرة أعيننا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صلوات ربي وسلامه على خير خلق الله محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا أدوك فون afi ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba adẹ́dà ọba alágbára jùlọ ọba tí ó bẹ̀rẹ̀ ẹ̀dá láti bí àìkòsí ó wá bẹ̀rẹ̀ wá láti bí ẹyọ ọ̀kan ó di méjì látara àwọn méjèèjì ni àti pípọ̀ tí a fi wá fọ́nká sí gbogbo ayé ọba náà kò fayé náà lẹ̀ Ọlọ́run ọba náà ń tètò ayé ń sì ń ṣèkẹ́ ayé náà ń ṣèmọ̀nà ayé ó ń fi àwọn òjíṣẹ́ ránṣẹ́ lọ́tún lósì lọ́kan òjọ̀kan láti lè wá máa fi ọ̀nà mọ́ gbogbo ayé ọba náà ni a fi ọpẹ́ fún a wá tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad ẹni tí Ọlọ́run rán wá sáyé ní ìkẹ́ fún gbogbo ayé Ọlọ́run fi déédé fi rán Ọlọ́run ní kó wá yọ ayé kó nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó yọ ayé kó níbi àìdálọ́hun mọ̀ lọ síbi ìdá Ọlọ́run mọ̀ ó yọ ayé kó níbi àbòsí lọ síbi déédé ọba náà ó yọ ayé ó fi Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi yọ ayé kó níbi àìmọ̀wáhù ìwà ẹgọ̀ ó fi tọ́ gbogbo ayé sọ́nà lọ síbi ìwà tó ṣe déédé ìkẹ́ náà kó lọ bá Ànábì àti àwọn ará ilé àti àwọn sàhábà àwọn tàbíìnà àti gbogbo àwọn àìmọ̀ ní àpapọ̀ agbábẹ̀ a fi kí gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́
tí wọ́n tún ahọ́n wa ṣe, tí wọ́n tún làákàyè wa ṣe, tí wọ́n tún èrò wa ṣe, tí wọ́n tún àkídà wa ṣe, tí wọ́n sọ wá dé èèyàn. Kéèké wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa ìmáàmù àgbà láti ìlú Kétu, àwọn bàbá wa Dhul-Kifl Yusuf Jibril, ọlọ́run kí ó ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. A kí àwọn bàbá wa mufti àgbà méjèèjì, àwọn bàbá wa Mashhud Abubakar nílùú Kétu, ọlọ́run ṣe bàbá jẹ́jẹ́. Àwọn bàbá wa Musaddiq Ismail, a kí wọn, ọlọ́run kí ó dúró tì wọ́n, ọlọ́run má fi wọ́n lẹ̀. Gbogbo àwọn àfáà tí wọ́n pẹ̀lú wọn, tí wọ́n jọ kọ́ wa ní kéwú, tí wọ́n sì jọ di àsíá ìsìláàmù mú nílùú Kétu, ọlọ́run kí ó má fi wọ́n lẹ̀ o. Àánú ọlọ́run kí ọlọ́run kí ó máa wà pẹ̀lú wọn. Gbogbo àwọn ẹni tí wọ́n wà láyé, ọlọ́run kó kẹ́ wọn níkẹ́ ayé. Àwọn ẹni tí wọ́n ti lọ alqiyama, ọlọ́run kó kẹ́ wọn níkẹ́ ti alqiyama. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Agbábẹ̀ atọrọ àdúrà fún àwọn bàbá wa àgbà al-Khalifa, bàbá wa tí wọ́n jẹ́ mudir ní àná ní markaz Sakete, àwọn bàbá wa Ahmad al-Fatih Shitu Thani, ọlọ́run jẹ́ alqiyama ọ̀dá fún bàbá tó bí wọn, ọlọ́run jẹ́ alqiyama ọ̀dá fún wọn, ìyá tó bí wọn, ọlọ́run jẹ́ kí alqiyama ọ̀dá fún wọn. Gbogbo àwọn àfáà tí a ṣàǹfààní ìmọ̀ lára wọn tí wọn ò sí mọ́, tí wọ́n ti lọ, ọlọ́run kí ó foríjì wọn, ọlọ́run kẹ́ wọn, ọlọ́run gẹ̀ wọ́n. La ilaha illallah. Agbá bẹ́ẹ̀ a fi kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ mùdírù tòní ní markaz Sakete, àwọn bàbá wa Dr. Abdulhamid Shitu Thani Alawo, ọlọ́run dúró tì wọ́n, ọlọ́run má fi wọ́n lẹ̀. Àánú ọlọ́run kẹ́ ọlọ́run kó máa wà pẹ̀lú wọn, ẹ̀mí gígùn àlàáfíà ara tó lóore nú, ọlọ́run má ṣàṣe fún wọn. A kí àwọn elétò, àwọn bàbá wa tí wọ́n ń darí ilé iṣẹ́ yìí, Sunna TV, àwọn àfáà wa ustaz wa ọ̀wọ́n jùlọ, àwọn Dr. Abdurrahim Shitu Thani, ọlọ́run dúró tì yín o, ọlọ́run kó pẹ̀lú yín o, ọlọ́run má fi yín lẹ̀ o. Iṣẹ́ ọlọ́run tẹ́ gbé dání, tẹ́ ń ṣe tọ̀sán tòru, ọlọ́run má jẹ́ ó sú yín ṣe o. Ọlọ́run ìkẹ́ àti àánú ọlọ́run tí yóò máa wà pẹ̀lú yín, tẹ́ fi máa ṣe pẹ̀lú rọrùn, ọlọ́run má ṣàkó tì yín lọ́dọ̀, ọlọ́run kó gùn yín lẹ́mìí, àlùbáríkà yín kó pọ̀ sí i, kí ọlọ́run ọba kí ó jẹ́ kí bó tilẹ̀ wù kí àlùbáríkà náà ó pọ̀ tó, bó tilẹ̀ wù kí òkìkí náà ó pọ̀ tó, ọlọ́run jẹ́ kí tàwọn ọmọ yín kó tún ju ti bẹ́ẹ̀ lọ, ọlọ́run jẹ́ bẹ́ẹ̀, ọlọ́run gbà bẹ́ẹ̀ rẹ ọlọ́run. La ilaha illallah. Agbára bẹ́ẹ̀ ètò dédé máa lọ, àwọn kan ni wọ́n gbé tò kalẹ̀ ni wọ́n ń ṣènáwó ẹ̀, àwọn alhaji wa Abdulrazak ọlọ́láwa, ọlọ́run dúró tì wọ́n, ọlọ́run pẹ̀lú wọn. Àánú ọlọ́run kẹ́ ọlọ́run jẹ́ ó máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. A tọrọ fún wọn, a sì tọrọ fún gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò wọn tí wọ́n wà pẹ̀lú wọn. Ọlọ́run ọba ẹ̀mí gúngùn tó lóore nú, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀, arzikì, ọlọ́run má ṣàkó tì yín lọ́dọ̀. La ilaha illallah. Gbogbo àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àdúà, a ṣe àdúà fún wọn o, ọlọ́run kí ó gbàdúà kálukú yín. La ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí, ọlọ́run dúró tì yín o, ilé iṣẹ́ náà ọlọ́run má jẹ́ ó jóná o. Ohun ọlọ́run àti ohun al-Qur'an, ohun sunna Ànábì wa Muhammad tá ń fọ́n sí afẹ́fẹ́ káàkiri gbogbo àgbáyé gba ilé iṣẹ́ yìí. Iṣẹ́ ńlá ni à ń ṣe, iṣẹ́ ọlọ́run ńlá ni, ọlọ́run kí ó fi albarka sí, ọlọ́run jẹ́ àṣẹ pẹ́. La ilaha illallah. Èyí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní àyájọ́ ti tòní, òun náà ni khalqu Adam wa hiwarullahi ma'al malaika durusun wa ibar. Ìpilẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ẹ̀dá, àkọ́dá èèyàn tí ń jẹ́ ànábì Adam, báwo ni ọlọ́run ṣe dá, àti ọ̀rọ̀ tó wáyé, sọ sí mi ń sọ sí ẹ, sọ̀rọ̀ sí mi kí n fún ẹ lésì, tó wáyé láàrin ọba Allah pẹ̀lú àwọn màláíkà nígbàtí ọlọ́run fẹ́ dá àkọ́kọ́ dá ẹ̀dá tí ń jẹ́ ànábì Adam. Ẹ̀hùn náà ni àkọlé wa, kí ni àwọn ẹ̀kọ́ àti àríwòye èyí tí a fẹ́ rí mú bẹ́ẹ̀. Naam, àkọ́kọ́
òun náà ni wípé ó yẹ pé ká júwe àwọn nǹkan kan nínú àwọn tí àkọlé yìí. Àkọ́kọ́ òun náà ni pé ní Adam talẹni tá ń pè bẹ́ẹ̀ Ànábì Adam alayhi salatu wassalam, òun náà ni Abul Bashar, òun náà ni bàbá àkọ́kọ́, bàbá ńlá tọ́lọ́hun fi pilẹ̀ṣẹ̀ ẹ̀dá èèyàn, tọ́lọ́hun fi bẹ̀rẹ̀ ayé, òun náà ni à ń pè ní Adam. Lẹ́yìn wágbà náà ó yẹ ká júwe ọba Allahu gbólóhùn ni àwọn àfáà wọ́n júwe wọ́n ní ismul jalala, orúkọ tó tóbi táà ń fi tó jórúkọ Ọlọ́hun. Wa huwa al-khaliq, ọba Allah yìí náà ni ọba dẹ́dà, al-wajibul wujud, ọba tó ṣe pé bíbẹ̀rẹ̀ ọ̀ranyàn ni, bíbẹ̀rẹ̀ ọ̀ranyàn ni, bí ó bá sí ọba Allah kò ní sí ayé. Ẹ̀rí al-mustahiqu lil-ibada, ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wahdahu ní òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn, tẹ́lòmíì ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn mọ́ lẹ́yìn rẹ̀. Alladhi la sharika lah, ọba tí ò lórogún, òun náà ni ìtumọ̀ Allah. Lẹ́yìn wágbà náà al-hiwar, kí là ń pè bẹ́ẹ̀? Ìsọsí mi ń sọ sí ẹ, sọ̀rọ̀ fún mi kí n fún ẹ lésì. Èyí tí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ìṣe kan tí máa wáyé, ìṣe ìbára ẹni sọ̀rọ̀ tó jẹ́ tó ní gbólóhùndé àbí tó jẹ́ tó níròrí láàrin èèyàn méjì, láàrin èèyàn méjì, etí méjì àbí jù bẹ́ẹ̀ lọ, tó ṣe yí pé ní ìntà ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí, sọ sí mi sọ sí ẹ̀ yìí, òun náà ni ìyára ẹni ní ìròrí, ìyára ẹni ní làákàyè, àbí pé ní ọ̀rọ̀ kan ń bẹ ńlẹ̀ tá à ń wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ náà, ẹni ó mú kí a máa wá sọ ọ̀rọ̀ síra wa, ká máa fúnra wa ní èsì tá à ń pè ní alhiwar. tó àwọn màláìkà, almalaika, àwọn tá là ń pè bẹ́ẹ̀, hum khalqun min khalqillah, àwọn màláìkà yìí ẹ̀dá kan ni wọ́n nínú àwọn ẹ̀dá Ọlọ́run. Alamun ghaibiyyu, àgbáyé kan táàrí ni, àgbáyé tó pamọ́ ni. La narahum, a ò kì í rí wọn. Khalaqahumullahu min nurin, Ọlọ́run dá wọn látara ìmọ́lẹ̀. Wa fatarahum ala ta'atihil mutlaqa, Ọlọ́run dá wọn sórí pé ní ká máa tẹ̀lé ní pọ́nbélé, wọn ò ní ẹ̀ṣà àti tẹ̀lé nǹkan míì, wọn ò lẹ́ṣà àti tẹ̀lé nǹkan míì, wọn ò dàbí àwọn ẹ̀dá èèyàn. Ẹ̀rí nísìn, Ọlọ́run dá wọn lórí pé ní kò sí bó tilẹ̀ wò ó rí àfi kí wọ́n máa ṣèjọ́sìn fún Ọlọ́run. Fala ya'sunahu abadan, ẹ̀rí pé náà màláíkà àwọn iṣẹ́ Ọlọ́run láyéláyé. Wa yunaffidhuna awamirahum, wọ́n á sì máa mú àṣẹ Ọlọ́run ṣẹ. Al-imanu bihim rukunun asasiyun min arkanil iman, ká nígbàgbọ́ sí àwọn màláíkà yìí pé wọ́n bẹ, torí pé ní àrí wọn, àmọ́ àgbáyé kan táàrí tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni pé ní ó wà. Ìwà nígbàgbọ́ sí àwọn màláíkà yìí pé àwọn ẹ̀dá kan wà tí wọ́n ń jẹ́ orúkọ ni, tí wọ́n sì ń ṣiṣẹ́ tọ́lọ́run bá rán wọn. Ẹ̀yin náà ìnígbàgbọ́ yìí ń jẹ́ orígun gbòógì, ń jẹ́ orígun ìpìlẹ̀ nínú orígun ìnígbàgbọ́. Nam, lẹ́yìn tí a ti wá júwe àkọọ́lẹ̀ wa tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí, a wá wọnú ìfọ́síwẹ́wẹ́ àwọn àkọọ́lẹ̀ yìí. Àkọ́kọ́ ń bẹ òun náà ní pé báwo lọ́lọ́run ṣe dá ànábì Adam. Ọlọ́run nínú al-Qur'an, Ọlọ́run sọ fún wa, a'udhu billahi minash shaitanir rajim. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك
qala inni a'lamu ma la ta'lamun. Ọlọ́run nínú àyá al-Qur'ani yìí Ọlọ́run ń tọ́ wa sọ́nà, ń tọ́ka wa sí ìpìlẹ̀ṣẹ̀ ẹ̀dá èèyàn tí ń jẹ́ ànábì Adam bó lọ́lọ́run ti dá. Ọlọ́run ní wa idh máa rántí ìrẹ́ oúnṣẹ́ ńlá ànábì Muhammad qala rabbuka nígbà tí Ọlọ́run ọba rẹ̀ ń sọ wípé lil malaika, Ọlọ́run sọ fún àwọn màláíkà. Tí sọ tọ́lọ́run sọ fún àwọn màláíkà ó lè ṣe nílé mọ̀ pé àṣebọ́ Ọlọ́run ni ọba alágbára. Ọlọ́run lọ́ba alágbára tó sì ó lágbára àti lè dá ẹni tó wù. Ṣé ó fẹ́ gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn màláíkà ni? Ṣé ó ń wá ìrànlọ́wọ́ kan lọ́dọ̀ àwọn màláíkà ni ní fi ń sọ fún wọn? Rárá o. Èyí ń jẹ́ sí pé ní Ọlọ́run ń gbé ọlá fún àwọn màláíkà. Ọlọ́run gbọ́lá fún àwọn màláíkà pé òun tún fẹ́ ṣẹ̀dá mi, òun ti dá ẹ̀yin náà o. Òun tún fẹ́ dá àwọn ẹ̀dá míì. Ọlọ́run ọba bá wọn jíròrò ní ti ìjíròrò yìí pé ní mo gbé ọlá fún yín, mo pọ́n yín lé. Kìí ṣe pé bóyá Ọlọ́run nídìí ìrànlọ́wọ́ wọn. Ọlọ́run ò nídìí ìrànlọ́wọ́ wọn. Hashallah. Ọlọ́run ò jẹ́ rí bẹ́ẹ̀. Ipe ni ó fẹ́ dá ẹ̀dá kó wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá kan. Ẹ̀rí nísìn. Ọlọ́run wá ń sọ fún àwọn màláíkà inni ja'ilun fil ardi khalifa. Ọlọ́run ní mo fẹ́ fi àrólé sí orílẹ̀, mo fẹ́ fi khalifa sí orílẹ̀. Eléyìí ni ó tún kọ́ wa lọ síbi pé ká béèrè pé kí ni ń jẹ́ khalifa yìí, kí ni àrólé yìí. Khalifa, àwọn àfáà onímọ̀ ẹ̀sìn wọ́n tún mọ̀ èyí pé ẹni tó ṣe yí pé ń produce ẹni tí ń ṣe nǹkan, ó lè jẹ́ pé ní ń bí ni àbí ń produce ẹ̀ tí yóò wá àkókò tí ẹ̀ yóò tó tí ó kó nílẹ̀ tí ó wá fi nǹkan tí ó ṣe nì, ó bímọ ni, ó kọ́ ọmọ níṣẹ́ ni, ó kọ́ ọmọ ní kéwú ni, ó kọ́ nímọ̀ kan mímọ̀ ṣe kan ló fi kọ́, ó ti wá produce ẹ̀. Òun ó wá lọ yóò wá fi àyè lẹ̀ fún ẹni tí ó produce ni. Ẹ̀rí ni òun náà tí wọ́n á fi sáyé ni, òun náà yóò lò bẹ̀ títí nígbà tó yá òun náà ó tún produce àwọn ẹlòmíì tí àwọn náà wọ́n tún gba ipò fún tí à ń pè ní khalifa ni ó ní. Lẹ́ẹ̀kan sí ìtumọ̀ tá a túmọ̀ fún khalifa òun náà ni naib, àrólé, ìpè ẹni tó lè rọ́pò èèyàn. Bí a ti rí nínú ìtàn Islam pé Sayyiduna Abubakar òun jẹ́ khalifa fún ar-Rasul sallallahu alaihi wasallam, fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad kí àtàlà lọ́n kó máa lọ bá. In túmọ̀ yìí pé ní ó rọ́pò ẹ̀ lẹ́yìn ìgbà tánàbí ò sí mọ́, tánàbí papòdà. Ọlọ́run ọba ni ọba tí ó ní àpèjúwe tí fi ń ga jù. Ọlọ́run ọba àlékè ọlá, òun náà wá fẹ́ fi ẹni tí yóò máa mú àṣẹ rẹ̀ ṣẹ, tó ṣe pé ní Ọlọ́run ò nídìí pé kó sọ̀kalẹ̀ náà, yóò gbéṣẹ́ rẹ̀ fi rán ẹ̀dá kan ní orílẹ̀. Òun náà ni Adam àti àwọn àrọ́mọdọ́mọ ẹ̀. Tí Ọlọ́run wá fẹ́ dá wọn, Ọlọ́run wá ń fi ọ̀rọ̀ ní fi tó àwọn màlẹ́kà létí, ìfi tó wọn létí ni. Kìí ṣe pé ní wọ́n bá sọ fún wọn, àwọn màlẹ́kà lágbára àti kọ̀ fún, àbí kí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ ni, àbí wọ́n fẹ́ ràn án lọ́wọ́. Wọn ò fẹ́ ràn án lọ́wọ́ kankan, wọn ò ní ìrànlọ́wọ́ kan tó ń fẹ́ ṣe fún Ọlọ́run nípa ẹ̀dá ìní. Ọlọ́run ọba kàn dédé fi tó wọn létí, ó fi pọ́n wọn lé, ó fi ṣe àpọ́nlé fún wọn. Nam, Ọlọ́run ọba àlékè ọlá nígbà tí ó fẹ́ dá ẹ̀dá yìí, ó fẹ́ dá àwa ẹ̀dá èèyàn sórí ìrísí tí fi ń dára jù, ìṣesí, ṣákìlù, ẹ̀háìhà, fọ́ọ̀mù, èyí tí fi ń dára jù òun lọ́lọ́run fi dá ẹ̀dá sí. Fọ́tò, àwòrán, èyí tí fi ń dára jù lọ́lọ́run dá àwa ẹ̀dá sí. Ọlọ́run nígbà tí Ọlọ́run fẹ́ pọ́n Ádámù lé àti àwọn àrọ́mọdọ́mọ ẹ̀, nínú ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí ara ẹ̀ náà ló fẹ́ sí Ádámù lára.
àwọn màlẹ́kà nígbàtí Ọlọ́run ṣe tán àti dá ẹ̀dá èèyàn tí ń jẹ́ ànábì Adam, àwọn màlẹ́kà wọn à ń béèrè lọ́dọ̀ Ọlọ́run pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima, ṣé o tún fẹ́ fi sórílẹ̀, o fẹ́ dá sí orí ilẹ̀ ẹni tó ṣe wípé yóò máa wá ṣe ìbàjẹ́, yóò máa balẹ̀ jẹ́, yóò máa balẹ̀ náà jẹ́, yóò máa ṣe ìbàjẹ́ ní orí ilẹ̀, yóò máa da ẹ̀jẹ̀ ńlẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn màláíkà nusabbihu bihamdika, ààyè máa ṣe àfọ̀mọ́ ẹ̀yìn rẹ̀, à ń ṣe àfọ̀mọ́ rẹ̀, à ń yìn ọ́. Wa nuqaddisu laka, à ń ṣe mímọ́ fún ìrẹ Ọlọ́run, à ń gbé ẹ tóbi, à ń fọ̀ ẹ mọ́. Àyà yìí ń bẹ ní Suratul Baqara, àyà 30 ni. Jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin olùtẹ́tí gbọ́ mi alápọ̀nlé, ẹ jẹ́ á bira wa léèrè, báwo ni àwọn màlẹ́kà ṣe mọ̀ yí pé báwo ni wọ́n ṣe rò wípé ẹ̀dá tí Ọlọ́run fẹ́ dá yìí yóò balẹ̀ jẹ́? Báwo ni wọ́n ti rò bẹ́ẹ̀? Báwo ni wọ́n ti rò ó? Báwo ni wọ́n ṣe ronú dépò wípé ní àwọn ẹ̀dá tí Ọlọ́run fẹ́ dá yìí ó ṣeéṣe kí wọ́n máa para wọn, kí wọ́n máa da ẹ̀jẹ̀ ara wọn lẹ̀? Sísọ táwọn màlẹ́kà sọ ọ̀rọ̀ yìí àtakò kọ́ wọ́n fi ṣe fún Ọlọ́run o, kò tẹ̀jẹ́ rí bẹ́ẹ̀, wọn ò gbọ́dọ̀ ṣe àtakò fún Ọlọ́run. Wọ́n sọ gbólóhùn yìí láti lè fi wádìí ni, láti lè wádìí nípa ipe in tí wọ́n ti rí, ọjọ́ sí pé ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n béèrè ìbéèrè yìí. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Ọlọ́run ti dá àwọn ẹ̀dá kan tá ń pè ní jinnu, àwọn àlìjẹ̀nú, Ọlọ́run ti dá wọn sí orílẹ̀. Ọjọ́ sí pé látara bí tí adé yìí àmọ́ ìpè ní kọ́lọ́run tó dá Ádámà, ó ti dá àwọn ẹ̀dá kan. Àwọn òun ni ẹ̀dá náà tọ́lọ́run dá, àwọn náà ni àwọn jinnu, àwọn àlìjẹ̀nú, Ọlọ́run ti dá wọn sí orílẹ̀. Ẹ̀rí bọ́lọ́run ti dá àwọn àlìjẹ̀nú yìí, Ọlọ́run fún wọn ní takhyir, Ọlọ́run fún wọn ní ẹ̀ṣà, ó fún wọn ní làákàyè, ó wá tọ́ka wọn pé eléyìí dá, eléyìí ò dá. Èyí tó bá dá, èyí tí ó bá wù yín ní kí ẹ ṣàbẹ̀, ẹ ṣẹ̀ṣà èyí tó dá. Òyìn nísìn ó fún wọn ní agbára àti okun àti lè sọ pé eléyìí ló wù mí, eléyìí ò wù mí. Tó látara bẹ́ẹ̀ wọ́n ṣe ìbàjẹ́ ní orílẹ̀ àwọn jinnu yìí tọ́lọ́run dá ṣáájú ànábì Adam. Wọ́n ṣe ìbàjẹ́, wọ́n ba ilẹ̀ jẹ́, wọ́n hùwà pòkì ní orílẹ̀. Tó nígbà Ọlọ́run wá palẹ̀ mọ́ wọn kò nílẹ̀, Ọlọ́run rán àwọn ìjọ ogun nínú àwọn màlẹ́kà, ó rán sí wọn pé ẹ lọ pa wọ́n rẹ́, ẹ lọ bá wọn jà. Wọ́n pa pípọ̀ nínú wọn. Bákan náà èyí tó ṣẹ́kù, èyí tó mú lẹ́rú nínú wọn. Èyí tí wọ́n á lé kó ní orí ilẹ̀ náà, wọ́n lé wọn lọ sí ààyè àwọn ibi tó dò wà nínú odò, ìsàlẹ̀ odò lọ́hùn. Ló fi jẹ́ sí pé àwọn àlìjẹ̀nú lónìí pípọ̀ wọn ìsàlẹ̀ odò ni wọ́n wà, ìsàlẹ̀ odò ni wọ́n wà pípọ̀ àwọn àlìjẹ̀nú. Àwọn àṣẹ́kùbọ̀ èyí tí àwọn màlẹ́kà kógun jà nínú àwọn màlẹ́kà wọ̀nyí, nínú àwọn àlìjẹ̀nú wọ̀nyí, ìsàlẹ̀ odò ni wọ́n wà. Wọ́n palẹ̀ mọ́ wọn kó ní orílẹ̀. Èyí tí wọ́n wá kó lẹ́rú lójú ogun ń bẹ nínú wọn náà ni Ìbílísù wà. Ẹ̀rí Iblis ń bẹ nínú àwọn àlìjẹ̀nú tí wọ́n kó ní ẹrú náà. Tó kí la fẹ́ rí mú ní àkọ́kọ́ bí tá a dé yìí, òun náà ni pé ìbéèrè tí àwọn màlẹ́kà ń béèrè pé ní Ọlọ́run ṣó tún dá sórílẹ̀ àwọn ẹ̀dá kan tí wọ́n máa hùwà bàjẹ́, tí wọ́n máa hùwà pòkì, tí wọ́n máa dẹ̀jẹ̀ ara wọn lẹ̀. Ó jẹ́ sí pé èyí ni tí wọ́n sọ ní látara khibra, látara ìrírí, látara ìrírí ayé tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ nípa àwọn ẹ̀dá kan tí ń jẹ́ àlìjẹ̀nú, èyí tí Ọlọ́run ti dá síwájú ẹ̀dá ànábì Adam,
bí wọ́n ṣe ní náà ni wọ́n fẹ́ á mọ̀, kìí ṣe pé wọ́n tako Ọlọ́run lára ìbéèrè tí wọ́n béèrè yìí o. Wọ́n fẹ́ á mọ̀ ìpé ní Ọlọ́run ṣé kìí ṣe irú wọn náà ló tún fẹ́ dá ìbéèrè tí wọ́n béèrè ní ẹ̀ o. Ọlọ́run sì wá fún wọn lésì. Àwọn màlẹ́kà ń bẹ̀rù yìí, wọ́n ń bẹ̀rù ìpé àwọn màlẹ́kà ń sọ fún Ọlọ́run, ẹ rí pé nínú ọ̀rọ̀ wọn ní pé wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak. Ọlọ́run ṣáàsì yẹn tó ni ló fẹ́ fi dá ẹ̀dá mi, ṣáàsì yẹn tó ni ló fẹ́ fi dá ẹ̀dá mi. Ó dá wa fún ìjọsìn rẹ̀, à ń sì ń sì ẹni gbogbo ìgbà. Ṣáàsì yẹn tó ni ló fẹ́ fi dá ẹ̀dá mi. Wọ́n ń bẹ̀rù wípé ṣé ìṣe pé ìjọsìn àwọn ò tó lọ́lọ́run fẹ́ fi dá ẹ̀dá mi. Ìtúnbà àwọn lẹ́rù nìyẹn o, kìí ṣe pé wọ́n ṣàtakò Ọlọ́run nípa ìtí Ọlọ́run fẹ́ ṣe. Ní wọ́n wá ń fẹ́ béèrè wípé tó bá ṣe pé àìṣe tó àwọn ni, àìsìn Ọlọ́run tó àwọn ni, ìpé máwọn ti ń sin Ọlọ́run bẹ́ẹ̀ kò tó ní Ọlọ́run fẹ́ fi dá ẹ̀dá mi, kí Ọlọ́run jẹ́ káwọn mọ̀, káwọn lè tún múra sí ìjọsìn Ọlọ́run. Ìdí nìyẹn ni wọ́n fi ń sọ pé wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka. Ìbéèrè ní bó ti wá ní ẹni. Naam, ìbéèrè tí wọ́n béèrè yìí ní ọ̀nà méjì ni. Àkọ́kọ́ náà ni pé ṣé ó dá àwọn ẹ̀dá míì tí wọ́n bà orí ilẹ̀ jẹ́, tí wọ́n ṣe bàjẹ́ gẹ́gẹ́ bí àwọn àlùjànnú ṣe ṣe. Ìbéèrè kejì òun náà ni pé ṣé akuru ni, ṣé ìjọsìn wa, ẹ̀yìn tá ń ṣe fún ẹ, àgbétóbi tá ń ṣe, àfọ̀mọ́ tá ń ṣe fún rẹ Ọlọ́run, ṣé ò tó ni ló fẹ́ fi dá. Ó jẹ́ sí pé níbéèrè wọn tí wọ́n béèrè ni kìí ṣe pé wọ́n fi tako Ọlọ́run, àmọ́ nǹkan méjì tí ó mú dá nínú ni. Àkọ́kọ́ òun náà ni pé a ti rí àwọn nǹkan tó ti dá tẹ́lẹ̀ tí wọ́n balẹ̀ jẹ́ o. Àwọn èkejì òun náà ni pé ṣé ìṣe pé ìjọsìn wa tá ń ṣe fún rẹ Ọlọ́run, ṣé ìṣe pé kò tó. Òun náà ni Ọlọ́run wá fèsì. Ọlọ́run dá ọ̀rọ̀ padà fún wọn pé inni a'lamu ma la ta'lamun. Ọlọ́run ní mo mọ ohun tẹ́ ẹ mọ̀ o, èyí tí ó pamọ́ sí yín ó pọ̀, èyí tí mo fi mọ̀ yín náà ni ẹ mọ̀. Èyí tí mo lérò lára àti dẹ́dà àwọn ẹ̀dá wọ̀nyí tí tuntun tí mo fẹ́ dá wọ̀nyí, èmi Ọlọ́run ni mo mọ ohun tí mo gbà lérò pẹ̀lú ẹ̀. Èmi náà mo sì mọ ohun tí wọ́n padà ṣe. Èmi náà mo mọ parí tí ìròyìn àti kàlítẹ́ tí ó wà lára àwọn ẹ̀dá wọ̀nyí tí ò ní sí lára tí yín. Inni a'lamu ma la ta'lamun. Látara bẹ́ẹ̀ ni àwọn màlẹ́kà wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn. Tí ẹ sì mọ̀ yí pé Ọlọ́run ọba arínúríta ni, arínúróde ni, aríwárẹ́yìn, òun ni Ọlọ́run ọba Allah. Kò sí tí ó lè rúyẹ́ sí ẹ̀mí ọmọ ànábì Adam àbí sí ẹ̀dá kan lẹ́mì tí ò ti hàn sí Ọlọ́run. In táwọn màlẹ́kà ń rò lẹ́mì tí wọ́n sọ jáde. Kí ni tí ń bẹ lẹ́mì àwọn màlẹ́kà nígbàtí Ọlọ́run fi ọ̀rọ̀ yìí tó wọn létí ipé òun fẹ́ dá ẹ̀dá míì? Èyí tí wọ́n rò yìí pé wọ́n sọ yìí pé li yakhluq huna ma sha falan yakhluqa khalqan illa kunna akrama ala Allahi minhu. Kí Ọlọ́run kí ó dá ń tó bá wù, àmọ́ ń tó dá àwọn lójú ní pé ní Ọlọ́run ò ní dá ẹ̀dá kan tí ó lápọ́nlé, tí ó níyì ju àwọn lọ. Kò sì ní dá ẹ̀dá kan tí ó nímọ̀ ju àwọn lọ. Ọlọ́run ti dá àwọn ní màláìka kiram, màláìkatun mukramun. Àwọn màláìka tó lápọ́nlé náà wọn, màláìka tó níyì òun ni àwọn, màláìka onímọ̀ ni àwọn. Èyí tó dá àwọn lójú ni pé Ọlọ́run ò ní dá ẹ̀dá kan tí ó ní iyì ju àwọn lọ. Wọ́n wá ń ròyìn pé àwọn náà wọ́n ti wá mọ̀ pé àwọn nìkan
làwọn ń ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run, àwọn làwọn nìkan là ń ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run tẹ́kẹ̀ kìí rẹ̀ àwọn màlẹ́kà bí wọ́n máa ń ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run kìí rẹ̀ wọ́n kìí sún wọn tọ̀sán tòru ni. Wọ́n dàbí àwa ọmọ ànábì Adam tó ṣe pé bàbá ṣèjọsìn títí yóò padà sú wa. Màlẹ́kà Ọlọ́run kìí sún wọn, la yafturun wa yaf'aluna ma yu'marun, wọ́n a sì máa ṣe tí wọ́n bá pa wọ́n lẹ́sẹ̀. Bákan náà màlẹ́kà wọ̀nyí kò sí ẹni iṣẹ́ yòówù kí Ọlọ́run lè rán wọn, wọ́n a máa ní àgbàmára ẹ̀, wọ́n a máa ṣiṣẹ́ ní bọ́lọ́run ti rán wọn, wọ́n èyí kágara kìí sì sú wọn nídìí iṣẹ́ Ọlọ́run. Gbogbo ń tọ́lọ́run bá pa ní àṣẹ fún wọn èyí náà ni wọ́n máa ń múṣẹ. Ẹ̀rí báyìí ni wọ́n fi sọ wípé ní Ọlọ́run ò ní dá ẹ̀dá kan, ní wọ́n rò sẹ́mi wípé Ọlọ́run ò ní dá ẹ̀dá kan tí ó ní iyì tó, tí ó níyì tó àwọn, tí ó sì nímọ̀ tó àwọn. Báyìí lẹ́ẹ̀kan náà Ọlọ́run ti mọ tí wọ́n sọ sẹ́mi. Ọlọ́run fún wọn lésì pé inni a'lamu ma la ta'lamun, mo mọ̀ tí ẹ mọ̀ o. tó Ọlọ́run wá padà wá fún wọn lésì nígbà tá a kó ní ìpele pé ní ẹ̀dá tí ọ̀rọ̀ tí ó wáyé láàrin ọba Allah sí àwọn màláíkà, tí àwọn màláíkà wọ́n sọ tẹnu wọn, Ọlọ́run sì fún wọn lésì. Ọlọ́run fún wọn lésì. Àwọn màláíkà ń sọ pé qalu subhanaka la ilma lana. tó àwọn màláíkà, Ọlọ́run wá dá ànábì Adam. Lẹ́yìn tọ́lọ́run dá ànábì Adam yìí, Ọlọ́run ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní wa 'allama Adama al-asma. Ọlọ́run wá fi ìmọ̀ gbogbo àwọn orúkọ nǹkan kọ̀ọ̀kan Ọlọ́run fi mọ̀ àwọn màláíkà, Ọlọ́run fi mọ̀ ànábì Adama gbogbo àwọn orúkọ wọ̀nyí. Ọlọ́run wá fẹ́ ṣe ìdánwò fún àwọn màláíkà wọ̀nyí tí wọ́n rò sẹ́mi pé ní ẹ̀dá kan ò lè níyì tó àwọn mọ́ lọ́dọ̀ Ọlọ́run, tí wọ́n sì rò pé ní ẹ̀dá kan kò lè nímọ̀ tó àwọn. Ọlọ́run wá kọ́ Ádámà ní gbogbo orúkọ àwọn nǹkan. Eléyìí báyìí, àáké leléyìí, eléyìí gègé ìkọ̀wé kọ́lámù leléyìí, eléyìí ọkọ́ leléyìí, gbogbo àwọn eléyìí ẹṣin leléyìí, kẹ́tẹ́kẹ́tẹ́ leléyìí, ràkúnmí leléyìí. Ọlọ́run júwe orúkọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ádámà ó sì mọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú ìmọ̀ tí Ọlọ́run bá fi mọ̀ ọ́. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة. lẹ́yìn wá gbà náà Ọlọ́run wá fẹ́ gbìdánwò àwọn màláíkà. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run fi ìmọ̀ rẹ̀ fi mọ̀ ànábì Adam, tí ó kọ́ ní àwọn orúkọ nǹkan kan wọ̀nyí, ó wá darí àwọn nǹkan náà sí ọ̀dọ̀ àwọn màláíkà pé ní anbi'uni bi asma'i ha'ula'i in kuntum sadiqin. Ẹ̀yin màláíkà, ọ̀dà kò burú o, bó bá ṣe yí pé òtítọ́ lẹ̀ ń sọ, in kuntum sadiqina fi da'wakum, tí ó bá ṣe yí pé ní òtítọ́ lẹ̀ ń sọ nínú èyí tí ẹ̀ ń wí, nínú tó rú wúyẹ́sẹ̀ mi yín, wípé kò sí ẹ̀dá kan tọ́lọ́run ọba yóò dá tí ó nímọ̀ ju àwọn lọ, kò sẹ́dá kan tọ́lọ́run yóò dá tí ó sì ní iyì tó àwọn. Nítorí tó bá rí bẹ́ẹ̀, anbi'uni bi asma'i ha'ula'i, ẹ fún mi nírò nípa orúkọ àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀rí tó falamma anba'ahum bi asma'ihim, nígbàtí àwọn màláíkà wọ́n dáhùn pé subhanaka la ilma lana. Ẹ̀rí màláíkà wọ́n kagara, wọ́n kúje. Àwọn màláíkà wọ̀nyí wọn ò lè mú orúkọ àwọn nǹkan wọ̀nyí wá nípa pé wọn ò nímọ̀ nípa ẹ̀. Qalu subhanaka, wọ́n wá jẹ́wọ́ fún Ọlọ́run. Ní àwọn màláíkà Ọlọ́run gbà ṣe pé ní
gbogbo ọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí wọn ìjọsìn ni èyí tí wọ́n fi sọ pé ní àmọ́ kí wọ́n tó sọ pé àmọ́ ni àfọ̀mọ́ ni wọ́n ṣe subhanaka mímọ́ fún rẹ ọlọ́run la ilma lana nímọ̀ o lè dá nǹkan kan mọ̀ illa ma allamtana tí ìbá ṣe pé ní tí rẹ ọlọ́run bá fi mọ̀ wá illa ma allamtana àyàfi tí rẹ ọlọ́run bá fi mọ̀ wá innaka antal alimul hakim ìrẹni ọba olùmọ̀ ọba ọlọ́gbọ́n qala ya Adamu anbi'hum bi asma'ihim ọlọ́run wá ń sọ fún ẹ pé rẹ Adam ẹ̀yà fún wọn ní ìró sọ orúkọ àwọn nǹkan ní fún wọn falamma anba'ahum ńgbàtà Adam fún wọn ní ìró àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí ìkankan parẹ́ ń bẹ̀ kí ni tó parẹ́ náà ni pé fa anba'ahum ànábì Adam ó yára fún wọn ní ó ka orúkọ àwọn nǹkan náà fún wọn nígbà tó wá fún wọn ní ìró ni qala alam aqul lakum inni a'lamu ghayba as-samawati wal ard wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun Ọlọ́run wá sọ pé ní ṣé n ti sọ fún yín tẹ́lẹ̀ ipe gbogbo n tó pamọ́ ní kọ̀kọ̀ sánmà àti ilẹ̀ èmi Ọlọ́run bá ní mo mọ̀ n tí ẹ̀yin màlẹ́kà tẹ́ ń wí jáde èyí tẹ́ fi hàn èyí tẹ́ sọ jáde nígbà tí mo fi ọ̀rọ̀ lọ̀ yín mo mọ̀ èyí tẹ́ tún wá taktumuna èyí tẹ́ fi pamọ́ nípa ipe ní bẹ̀lẹ̀ mi ipe ní Ọlọ́run ò lè dá ẹ̀dá kan tí ó níyì tó yín tí ó sì nímọ̀ tó yín èmi Ọlọ́run mo ti mọ̀ náà mo fi gbìdánwò yín ibi tí ìdánwò wá padà já sí nìyẹn ẹ̀rí nísìnyí ilé wa ṣiṣẹ́ di wípé ní Ọlọ́run wa fẹ́ fi pé ẹni tó bá nímọ̀ jù ní lọ kí là máa ń ṣe fún àfi ká tẹríba fún ẹni tó nímọ̀ jù ní lọ ọjọ́ sí pé ìmọ̀ òun ni Ọlọ́run pẹ́lẹ́ lára Ádámà tí àwọn màlẹ́kà ẹnàm ìmọ̀ Ọlọ́run pẹ́lẹ́ lára àwọn màlẹ́kà lọ́lọ́run fi ní idh qulna lil malaikati isjudu li Adam nígbàtí a ń sọ fún àwọn màlẹ́kà yìí pé ẹ forí balẹ̀ fún Ádámà o fasajadu illa Iblisa Ìbílísì tá a sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ púpọ̀ àwọn màlẹ́kà yìí forí kanlẹ̀ Ìbílísì nìkan ni ò forí kanlẹ̀ ó kọ̀ wastakbara ó ṣe mọ́tòmọ́tò wa kana minal kafirin ó ń bẹ náà tó kọ ẹ̀yìn sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí látara bẹ́yìí ló fi já sí pé ní ìtàn tó wáyé nípa dídá Ádámù àti àwọn ọ̀rọ̀ tí ó wáyé láàrin àwọn màlẹ́kà ó kún kẹ́kẹ́ fún ẹ̀kọ́ tí ó ṣe pé ní a gbọ́dọ̀ rí nǹkan kan mú bẹ̀ ẹ̀rí nínú àwọn ẹ̀kọ́ tí ó wáyé nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé Ọlọ́run ṣe àfihàn ọlá tí ń bẹ fún àwọn màlẹ́kà abara kan ni wọ́n tí wọ́n nọ́lá lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run pọ́n wọn lé Ọlọ́run ṣe ẹ̀yìn wọn ipe Ọlọ́run wá ó ṣe ẹ̀yìn wọn ó ṣe àwọn màlẹ́kà pé alápọ̀nlé ni wọ́n lẹ́yìn wágbà náà Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé ní kí wọ́n forí kanlẹ̀ kí wọ́n tẹríba fún ẹni tí òun tún dá tó lọ́lá tóun tún bù lọ́lá tó ọlá ìmọ̀ ń bẹ lára ẹ̀ gbogbo wọn wá forí kanlẹ̀ àwọn màlẹ́kà yìí látàmọ̀ pé ní wọn èyí kọ ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu àwọn màlẹ́kà ti lè sọ pé ẹni tó dá lẹ́yìn wa ṣe báwa ló ti dá síwájú ṣe báwa là ń ṣèjọsìn táàyí sinmi kèé súwa kèé rẹ̀wà tọ̀sán tòru là ń fi ń sìn ẹ́ wọ́n lè ti sọ wọ́n lè ti àmọ́ Ọlọ́run dá wọn nídà ẹ̀dá pé wọn èé kọ ọ̀rọ̀ Ọlọ́run àwọn màlẹ́kà yìí wọ́n jẹ́ ẹ̀dá Ọlọ́run tó ṣe pé wọ́n ní àpọ́nlé wọn èé ṣe Ọlọ́run nípa tí ó bá pàṣẹ rẹ̀ fún wọn wọ́n á sì máa ṣe tí wọ́n bá bẹ̀ wọ́n. bákan náà nínú ìtàn tó wáyé yìí láàrin Ọlọ́run nam ẹ rí i pé ní ẹ̀ṣẹ̀ yóò mọ rúyẹ́ sí ẹ̀mí èèyàn ẹ rí nísìnyí nínú ìtàn yìí àlàyé nípa pé ní ká ṣe ẹ̀ṣẹ̀ ká ṣe Ọlọ́run ewu ńlá ló jẹ́ fún ẹ̀dá èèyàn gbogbo èmi àtọmọ ìyá àti èmi àti rẹ a gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀ náà wọ́n bá ibi tí àyè gbà wá mọ́ ní àkókò alálùbáríkà yìí ni
inshallah bí a bá ti sinmi díẹ̀ a tún padà wá láti lè wá tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó wáyé nígbàtí ọlọ́run fẹ́ dá ànábì ádámà láàrin ọlọ́run àtàwọn màláíkà, àwọn ẹ̀kọ́ tí ń bẹ ńbẹ̀ àti àwọn àríwòye. Kí ẹ máa bá mi kálọ. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Nam adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, àtọrọ kí a ti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin olùtẹ́tí gbọ́ wa ní orí amóhùnmáwòrán TV Sunna TV, àtúnkìyín lẹ́ẹ̀kan sí ẹ kú ìtẹ́tí gbọ́ wa. Ọlọ́run yóò san yín lẹ́san dáadáa. Nínú àwọn ẹ̀kọ́ tí a ń fẹ́ jáde látara àwọn èyí tó wáyé, ọ̀rọ̀ tó wáyé láàrin àwọn màláíkà, láàrin Ọlọ́run sí àwọn màláíkà àti ìgbà tí Ọlọ́run fẹ́ dá àkọ́dá ẹ̀dá tí ń jẹ́ ànábì Adam. Nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú nínú ìtàn yìí náà ni pé kí a sá fún ẹ̀ṣẹ̀ léwu púpọ̀ fún àwọn ẹ̀dá èèyàn, ká máa jìnà sí gbogbo tí wọ́n bá ti kọ̀ fún wa ká jìnà sí i, àbí pé ní tí wọ́n bá pa wá láṣẹ tá a bá gbé jùúlẹ̀ tá a bá máa ṣe ẹ̀ṣẹ̀ ni ẹ̀rí, ó sì léwu. Èyí tí ń jọ̀rọ̀ yàn fẹ́mi àti rẹ òun náà ni pé ní as-sam'u wa ta'a, ká máa gbọ́rọ̀ èyí tí ọba Allah tí ó bá tọ́ka wá sí ká máa gbọ́ ká sì máa tẹ̀lé. Bẹ́ẹ̀ náà ni tá a bá rí nínú súnà, bẹ́ẹ̀ náà ni tí àwọn àǹfààní súnà tí wọ́n bá sọ fún wa kí a máa gbọ́ ká sì máa tẹ̀lé. Inú ìtàn yìí bákan náà ewu ńlá tí ń bẹ fún mọ́tómọ́tó, ewu ńlá ni gbogbo ẹni tí ìwà mọ́tómọ́tó bá ń bẹ lára ẹ̀ kí ó lọ jìnnà sí kó jùúlẹ̀. Bákan náà ìyà tó tọ́ sí àwọn onímọ́tómọ́tó ń bẹ nínú ìtàn yìí. Ẹ rí i pé ní Iblis nígbà tí Ọlọ́run ní kí àwọn màláíkà kí gbogbo wọn kí wọ́n forí kanlẹ̀ kí wọ́n tẹríba fún Adam, tí gbogbo wọn tẹríba fi Iblis. Kí ni tó wá padà tọ́ sí Iblis nípa pé ní àìtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, àìmú àṣẹ Ọlọ́run ṣẹ, àìtẹríba fún Adam, ó di ẹni làánà, ẹni èpè, ó di ẹni atard, ó di ẹni tá a lé jìnà sí ìkẹ́, ó di ẹni tí a lé jìnà sí àlìjánà, ó di ẹni yẹpẹrẹ, ó di ẹni yẹ̀yẹ́, ẹni tí ò jámọ́ nǹkan. Jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, mọ́tómọ́tó yìí ìròyìn kan ni tí ò dáa tó burú jáì, tó ṣe pé ní ẹni tí ó bá ní yóò dẹni tí Ọlọ́run bínú sí, tí Ọlọ́run kórìíra ẹ̀. Bákan náà àwọn ẹ̀dá Ọlọ́run ó kórìíra irú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀, innahu la yuhibbul mustakbirin, dájúdájú Ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn onímọ́tómọ́tó. Nínú ìtàn yìí bákan náà a rí pé ní àlàyé nípa pé Shaitan, ìbánisọ̀tá ńlá ní ń bẹ láàrin wa àwa ọmọ ànábì Adam àti Shaitan. Ìbánisọ̀tá ńlá ń bẹ láàrin Shaitan sí Adam àti àwọn àrọ́mọdọ́mọ ẹ̀. Bákan náà nínú ìtàn yìí Ọlọ́run ọba ń wá ṣọ́ra fún wa pé a gbọ́dọ̀ máa ṣọ́ra kó níbi èyí tí Ṣètánì yóò máa jẹ ní pàṣẹ. Ṣètánì yóò máa mú ní pàṣẹ nǹkan míì. Bákan náà ó ní àwọn ète, àwọn piège, àwọn páńpẹ́ tí yóò máa dẹ fún wa, tí yóò máa fẹ́ tara ẹ̀ mú èèyàn ká jìnà sí àwọn nǹkan wọ̀nyí, ká máa ṣọ́ra fún un. Ọlọ́run sọ ní àyè míì pé yá bani Adam la yaftinannakumu shaytanu kama akhraja abawaykum minal janna yanzi'u anhuma libasahuma liyuriyahuma sawatihima innahu yarakum
huwa wa qabiluhu min haythu la tarawnahum inna ja'alna ash-shayatina awliya'a lilladhina la yu'minun. Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ìpé èèyàn mọ́ nábì Ádámà ṣaitan ẹ máa kíyèsí o, yóò máa fẹ́ kó dàmúdàmú bá yín, yóò máa kó fìtínà bá yín, yóò fẹ́ yọ yín kó nínú ìkẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe yọ àwọn bàbá ńlá yín àti ìyá ńlá yín méjèèjì, bó ṣe yọ wọn kó ní àlìjánà tó bọ́ aṣọ iyì kó lára wọn láti lè fi ìhòòhò ara wọn hànra wọn, kò ní dẹ̀yìn lẹ́yìn tiyín náà o, yóò máa lépa tiyín náà. innahu yarakum huwa wa qabiluhu, òun àti ìjọ rẹ̀ àwọn ń rí yín min haythu la tarawnahum, láyì tó ṣe pé ẹ̀yin rí wọn. Nam, eléyìí náà ní jẹ́ àwọn ẹ̀kọ́ èyí tí a rí mú. Bákan náà nínú ìtàn tí ó wáyé yìí, iyì àti ọlá tí ń bẹ fún kéèyàn ronú pìwàdà béèyàn bá ń bẹ lórí ìwà àbàjẹ́ kan, ẹ̀rí kí ó ronú pìwàdà kó ń díẹ̀, iṣẹ́ kan ni tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, ó nífẹ̀ẹ́ sí látọ̀dọ̀ àwọn ẹrú ẹ̀, tí ń sì máa ń sẹ̀yàn lẹ́san ní ẹ̀san ńlá. Gbogbo ẹni tó wà lórí ìṣesí tí ó dá lórí ẹ̀ṣẹ̀, ohun tọ́lọ́run kọ̀ tí òun sì ń gbọ́, tí àwọn àfáà wọn ń ké nínú Al-Qur'an, wọ́n sì ń ké nínú Sunnah Ànábì wa Muhammad, àwọn àfáà ń sọ nípa ẹ̀ tó èyí tí ó dáa fún ẹ tó o bá fẹ́ ṣoríire, òun náà ni kó ronú pìwàdà pé ní ibi tí mo bá dé yìí ó tó bẹ́ẹ̀, mo fẹ́ padà kó ń díẹ̀. Béèyàn bá padà kó ń díẹ̀, ẹni náà yóò dẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí, Ọlọ́run yóò san ń tọ̀ lẹ́san ní ẹ̀san ńlá. Ọlọ́run ní inna Allaha yuhibbu tawwabina wa yuhibbu al-mutatahhirin. Ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ẹni tí wọ́n máa ń ronú pìwàdà kó ń di ẹ̀ṣẹ̀, wọ́n máa ń padà kó ń di ẹ̀ṣẹ̀, tí wọ́n máa ń ju ẹ̀ṣẹ̀ ẹlẹ̀. Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí ń fọra wọn mọ́ kó níbi gbogbo ẹ̀ṣẹ̀. Ẹ̀rí nísìnyí, eléyìí náà ní jẹ́ abala àkọ́kọ́. Abala kejì tí a fẹ́ wọ̀ náà ni pé nípa wíwọ ilé sí Ànábì Ádámà, bó ti wọ àlìjánà àti bí ó ṣe jáde kó nú ẹ̀, àwọn ẹ̀kọ́ àti àríwòye tí ń bẹ ń bẹ. Nínú àyà yìí kan náà, Ọlọ́run sọ pé wa idh qulna lil malaikati isjudu li Adama fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin. Nígbàtí Ọlọ́run sọ fún àwọn màláíkà ipe ó yá o, ẹ fẹ́rí kanlẹ̀ fún Adam, gbogbo wọn fẹ́rí kanlẹ̀ illa iblis, àyàfi iblis, aba ó kọ̀ wastakbara, ó sì ṣe mọ́tòmọ́tò wa kana minal kafirin, ó bá di kèfèrí, ó dẹni tó kẹ̀yìn sí Ọlọ́run. wa qulna ya Adam uskun anta wa zawjuka aljanna. Báyìí láwọn sọ pé ó dáa, kò burú, lẹ́yìn tá a ti dá ìrẹ́ Ànábì Ádámà tán, tí ọ̀rọ̀ wáyé ká tó dá ẹ, lẹ́yìn tí abùn ẹni mọ̀, àwa ní ọlá àmọ̀ tí ń bẹ lára rẹ, kí àwọn màláíkà kí wọ́n sùjádà, kí wọ́n forí kanlẹ̀ fún ẹ. Àwọn màláíkà yìí gbogbo wọn náà gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá wọn, wọ́n gbà lẹ́ẹ̀kan náà, wọ́n tẹríba, wọ́n sùjádà fún ìrẹ́ Adam, àyàfi Iblis nìkan ni ò tẹríba. Ọlọ́run wá sọ pé ìrẹ́ Adam, ó yá máa wá gbé ọgbà aljanna, uskun anta wa zawjuka aljannata. Ìrẹ́ Adam, ìrẹ́ àti ìyàwó rẹ̀, ẹ máa gbé nínú ọgbà ìdẹ̀ra yìí, wa kula minha ragadan haythu shi'tuma. Ẹ máa wá jẹ nínú èyí tí ó wù yín ní gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀, ní ti gbádùn, gbogbo tó bá wù yín. wala taqraba hadhihi shajara, àmọ́ igi eléyìí, igi ẹyọ kan ṣó ń bẹ́ẹ̀, ẹ má súnmọ́ dépò pé jésù rẹ o, fatakuna minadh dhalimin. bẹ́ẹ̀ báyìí súnmọ́ tẹ́ ẹ jẹ nínú èso rẹ̀, ẹ di alábòsí. fa azallahuma shaytanu anha. Báyìí ni shaitan ó di pé kí karama àti àpọ́nlé tọ́lọ́run gbé fún Ádámà,
tọ́lọ́hun fi ní wípé kí àwọn màlẹ́kà kí wọ́n tẹríba fún, tí àwọn màlẹ́kà wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run, tí ìbílísì kọ̀, ìkórìíra ádámà bọ́ sílé ẹ̀mí ìbílísì wá tọrọ kí kọ́lọ́hun ṣẹ̀wọ̀n kù, kọ́lọ́hun mẹ́ẹ̀ tí ì pa wọn. Ó wá búra ní àwọn ẹ̀búra law zayyinanna lahum fil ard wa law ghwiyannahum ajma'in. ń kó ọ̀ṣọ́ sí àwọn nǹkan tọ́lọ́hun kọ̀, ń tọ́lọ́hun ṣe léèwọ̀, ń kọ́ṣọ́ sí fún wọn, òun ni ó mọ̀ wù wọ́n ṣe. ń sì rí i pé mo ju pípọ̀ wọn nù, Ọlọ́run sì àyín tó tọrọ lọ́dọ̀ Ọlọ́run fi fún un. Ọlọ́run fi fún un pé ó dáa kò burú, á lọ ẹ lára, á ní tètè mú ẹ, á ní tètè pa ẹ rẹ́. Ẹ̀rí náà ní báyìí ni Iblis kò wá dẹ̀yìn gẹ́gẹ́ bí ìlérí tí ó ṣe azallahuma shaitanu anha, ibi tí àṣẹ Ọlọ́run tọ́lọ́run pa ànábì Ádámù yìí, Iblis kó àṣìṣe bá wọn lórí àṣẹ Ọlọ́run yìí, ó kó àṣìṣe bá wọn, ó tàn wọ́n jẹ, fa akhrajahuma mimma kana fi. Iblis ó yọ Ádámù àti ìyàwó rẹ̀, ó yọ àwọn méjèèjì kó nínú ìdẹ̀ra tí wọ́n ti wà tẹ́lẹ̀, kó nínú ọgbà àlìjánà. Wa qulna, nígbà tí wọ́n jẹ nínú èso náà tí Iblis ṣe ìṣe rẹ̀ pẹ̀lú wọn tó tàn wọ́n títí tí wọ́n kó sínú ẹ̀, àwa ń sọ wípé ihbitu, ẹ̀yà ẹ sọ̀kalẹ̀, ba'dukum li ba'din aduwwun, apá kan yẹn máa jẹ́ apá kan, ẹ máa bára yín ṣọ̀tá. Ọ̀tá wo ni? Ó já sí pé ní ìtọ́ láàrin ṣètọ́nù pẹ̀lú àmọ́ ànábì Ádámà. Walakum fil ardi mustaqarrun, àmọ́ ibùgbé yóò máa wà fún yín ní orílẹ̀ o, wa mata'un ila hin, àti ìgbádùn dìgbà díẹ̀. Fatalaqa Ádámù min rabbihi kalimatin, báyìí ni Ádámà ó gba àwọn gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run. Gbólóhùn ni òun náà ni àwọn àǹfààní sọ fún wa pé Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Gbólóhùn ni Ọlọ́run fi ránṣẹ́ sí ànábì Ádámù pé gbólóhùn yìí náà òun náà ni tó bá wí tẹ̀mítẹ̀mí tó fẹ̀mí sí àforíjì ẹ̀, àgbà títúbà rẹ̀. Náà ìtumọ̀ yìí pé ní Ádámù gba àwọn gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run, fataba alayhi, Ọlọ́run túbà lórí Ádámù, Ọlọ́run gba títúbà ẹ̀, Ọlọ́run gba ìrònúpìwàdà, innahu huwa tawwabur rahim. Dájúdájú Ọlọ́run ọba ni ọba tí máa ń gba túbà ẹ̀dá tí sì máa ń kẹ́yàn. Jàmá, gẹ́gẹ́ bí a ti sọ nínú alukurani yìí, báyìí ni Ìbílísì bẹ̀rẹ̀ sí ní kó dàmúdàbò bá Ádámù pẹ̀lú àwọn irinṣẹ́, gẹ́gẹ́ bí a ti sọ. Ẹ̀rí ńbo ló ti bẹ̀rẹ̀? Ó bẹ̀rẹ̀ láti bí ròyìnrò yìí, ó ń kó ròyìnrò yìí sí lẹ́mìí. Ṣé ìṣe pé ní kìí dáa? Ṣé ìṣe pé èso yìí ló dáa jù? Ẹ̀rí àwọn ọ̀rọ̀ tí yóò máa kó tàn jẹ báyàn, tí yóò máa jẹ́ ẹ̀tàn, òun ni Ìbílísì bẹ̀rẹ̀ sí ní sọ fún Ádámù, ọ̀rọ̀ tí ó ti gbọ̀ngbọ̀n tí ó fi wọ kó sínú ẹ̀ṣẹ̀. Ẹ̀rí Ìbílísì ó lo àwọn oríṣiríṣi ọ̀nà títí ó fi yege nípa àti sọ ànábì Ádámù, ó fi jùúnù tí ànábì Ádámù fi di ẹni tí ó kó sínú àṣìṣe tóun náà di ẹlẹ́ṣẹ̀. Ẹ̀rí eléyìí náà ni ó máa já sí pé a lọ lẹ́ẹ̀kan náà kí ni àwọn àǹfààní àti àwọn àríwòye tí a rí mú nínú ẹ̀kọ́ eléyìí náà. Òun náà ni wípé Ádámù nígbà tí ó jẹ èso yìí, ó dẹni tí ó di pé eléyìí náà ni àwọn ọ̀nà tí Ìbílísì gbà. Alákọ̀ọ́kọ́ oní waswasat Iblis li Ádámù, eléyìí ròyìnròyìn ló gbà, ó gbọ̀nà ròyìnròyìn wípé kíní yìí ò tí wọ́n kọ̀, kíní yìí tí wọ́n kọ̀ o, ṣé ìṣe pé ní tó dáa ni èyí tí wọ́n kọ̀ yìí? Bẹ́ẹ̀ náà ni bí ó ṣe ṣe fún fún Ádámù, bẹ́ẹ̀ náà ni yóò máa ṣe fún àwa tí a jẹ́ àrọ́mọdọ́mọ ẹ̀. Ǹjẹ́ wáṣíwáṣà ròyìnròyìn ká kó ìròyìn síyàn lẹ́mìí, ẹni kò níyẹ kò gbò tí ó máa wá lẹ́mìí ọmọ ànábì Ádámù. Ǹjẹ́ tí wáṣíwáṣà yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní ó bá bẹ̀rẹ̀ wá, àfi ká máa wá ìṣọ́ pẹ̀lú Ọlọ́run, ká máa wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run kó níbi
ṣèitán ẹ̀rí kásìmọ̀ jìnnà sí i. lẹ́yìn ìgbà náà àwọn tí ó jẹ́ pàtó ọ̀rọ̀ ẹni tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ká sọ ọ́ di irọ́ mọ́yàn lọ́wọ́ ẹ̀rí sìn ẹni tó jẹ́ ògidì ọ̀rọ̀ ká sọ ọ́ di irọ́ mọ́yàn lọ́wọ́ ẹ̀rí ògidì ọ̀rọ̀ náà ni pé ní kó má súnmọ́ igi yìí tọ́lọ̀ ń sì sọ àmọ́ ṣèitán òun sọ ọ́ di nǹkan tí ó jábútẹ́ ẹ̀yin nísìn ó ní pé ní igi tí wọ́n ní kẹ́ ẹ má súnmọ́ ẹ ó nídìí tí wọ́n ní kẹ́ ẹ má fi súnmọ́ o ó nídìí igi ìkànnì tó yàtọ̀ láàrin àwọn igi tí ń bẹ ní ọgbà àlìjánà tí ẹ bá yẹ jẹ ẹ ní kú mọ́ láyéláyé àmọ́ bẹ́ẹ̀ bá jẹ tẹ́ ẹ bá lẹ̀ ẹ padà kó ní ọgbà àlìjánà àmọ́ tẹ́ ẹ bá fẹ́ máa bẹ̀ gbére nínú ọgbà yìí àfi kẹ́ ẹ jẹ nínú èso igi yìí ẹ̀rí ní tó jẹ́ pàtó àrùn ká sọ ọ́ di jábútẹ́ mọ́yàn lọ́wọ́ èèyàn ó jẹ́ ọ̀nà tí ṣètọ́nù gbà náà àwọn ọ̀nà tí ṣètọ́nù gbà tí a gbọ́dọ̀ mọ̀ nítorí gbogbo kí ló dé tá à ń tọ́ka wa sí àwọn ọ̀nà wọ̀nyí òun náà ní pé ní ṣètọ́nù oníyẹ̀kọ̀gbò tí ó máa lo àwọn ọ̀nà yìí láti lè ju èèyàn nù láti lè sọ èèyàn nù kúrò ní ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà tó tọ́ téèyàn wà nú ẹ̀ nínú ẹ̀ òun náà ní taqdimu nush al-kadhib ẹ rí i pé ṣèitán lẹ́yìn àwọn èyí tó lò ó nì tó jẹ́ pé ní ròyìnròyìn àti ìsọ nǹkan pàtó ọ̀rọ̀ sọ di jábútẹ́ mọ́yàn lọ́wọ́ ìmọ̀ ṣe ìṣítí irọ́ wáàsí irọ́ ẹ̀rí nísìn èyí òun náà ń bẹ torí pé ní Ìbílísì ń sọ fún wọn pé ní inni lakuma mò ń pè yín lọ síbi pé àìṣítí ni mò ń ṣe fún yín o ìṣítí ni mò ń ṣe fún yín o mò ń pè yín sí nǹkan dáadáa ni o ẹ̀rí eléyìí ìròyìn ń bẹ lára bó ṣe ń bẹ lára ṣètọ́nù gbogbo èèyàn tí bá ń bẹ lára ẹ̀ ṣètọ́nù èèyàn lòun náà ẹ̀rí pé ní àwọn ọ̀rẹ́ mi tá a máa bá rìn wọ́n mọ̀ tiẹ̀ gbọ̀ngbọ̀n ni wọ́n mọ̀ tiẹ̀ gbọ̀ngbọ̀n lọ ṣe eléyìí lọ ṣe eléyìí ìṣebi tó jókòó sí nìyẹn ṣe nípa pé wọ́n kọ eléyìí náà ló jókòó sí ó bá ṣe ẹnìkan ò mọ ẹ̀rí nísìn yóò máa sọ pé ìṣítí tí mò ń ṣe fún ẹ yìí ìṣítí rere ni o wáàsí dáadáa ni mò ń ṣe fún ẹ ìmọ̀ràn dáadáa ni mò ń gbà ẹ ẹ̀rí gbogbo àwọn nǹkan báyìí ni inú iṣẹ́ ṣètọ́nù ni tó ṣe pé ní kò níyẹ̀ kòbò tí yóò máa lọ títí náà bákan náà inú àwọn irinṣẹ́ ọ̀nà tí ṣètọ́nù máa ń gbà náà ni alqasam bil yamin ṣètọ́nù yóò máa búra gbogbo ìbúra ṣètọ́nù ìbúra irọ́ ni ẹ̀rí ni wa qasamahuma inni lakuma lamina nasihin ṣètọ́nù ń búra fún àwọn méjèèjì àtọkọ àti ìyàwó anabi Adam àti nana Hawa ó búra fún ẹ pé ní èmi ń bẹ nínú àwọn olùṣítí tí mò ń ṣítí fún yín báyìí ni Ádámà ó jẹ nínú èso náà ẹ̀rí nísìnyí nígbà tí ó jẹ nínú èso ó dẹni tó yí ó sọ̀kalẹ̀ láti ọgbà àlìjánà náà wá sí orí ilẹ̀ èyí ni túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ yìí ibo ló ti ṣẹlẹ̀ ibo ni àlìjánà náà wà àlìjánà náà kò sí ní orí ilẹ̀ sánmà ló wà ibo láti rí ipe wà ní sánmà náà nínú gbólóhùn Ọlọ́run ní ehbitu ẹ sọ̀kalẹ̀ kó ń bẹ̀ bí ìbá àìsọ ehbitu fún nǹkan kan àfi tó wà ní òkè ní tó wà láyè tó ga ìlà máa ń sọ pé ehbitu fún ẹ sọ̀kalẹ̀ kó ń bẹ̀ lọ́lọ́run ní kí Ádámà sọ̀kalẹ̀ kó wá ilẹ̀ ǹjẹ́ bí Ádámà ṣe di ẹni tí ó jáde kó ní ọgbà àlìjánà nìyẹn nínú ọgbà àlìjánà òun la dá sílẹ̀ ní kó máa jẹ kó máa mú ń bẹ̀ àmọ́ Ṣèitánì kò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ nípa pé ní Ọlọ́run pọ́n lé Ọlọ́run ní kí àwọn màlẹ́kà Ọlọ́run bùn nímọ̀ Ọlọ́run ní kí àwọn màlẹ́kà kí wọ́n tẹríba fún Ádámà Ìbílísì wá bẹ̀rẹ̀ sí ní ó jẹ́ sí pé ní àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ní sánmà òun náà ní kíni o hasad ní kéta ẹ̀gàn ìlara ẹ̀rí nísìn ní sánmà lọ́hùn Ṣèitánì ló kọ́kọ́ lára àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ní orílẹ̀ bákan náà hasad náà ní ìlara láàrin Kọ́bílì àti Hábílì ẹ̀rí ló fi já sí pé jama mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká jìnnà sí kí nǹkan èèyàn kó máa pọ̀ lójú wa dépò pé náà máa wá fẹ́ kí oore tí ń bẹ lọ́wọ́ ọmọ ìyá wa kó bàjẹ́ ẹ̀rí ìwà tí ò dá ni ẹni tó bá ohun tí ń hù níwà tó ṣe yí pé àfi kó mọ̀ ní kẹta ọmọlàkejì ẹ̀ bí nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ bí ó ti bàjẹ́
ìwà ìbílísù ni o, ìbílísù ló ṣe bẹ́ẹ̀ ní sánmà. Bákan náà lára tí ìbílísù náà ló tún kó sí ẹ̀mí àwọn ọmọ Kọ́bílà àti Hábílà ọmọ Ádámà tó ṣe pé náà kan fi pa ẹnìkejì ẹ̀. Kí ló tì í débẹ̀? Ẹ̀ṣẹ̀ wo ló tì í débẹ̀ pé kó fi pààyàn? Òun náà ní pé ní èkéta ló tì í, ẹ̀gàn, ìlara ló fi pa ẹnìkejì ẹ̀. Lórí báyìí jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, eléyìí náà ni ń jẹ́ àwọn wáàsí èyí tí a mú wá nípa ẹ̀dá Ádámà, bọ́lọ́run ti pilẹ̀ṣẹ̀ ẹ̀dá ẹ̀, ọ̀rọ̀ tó wáyé láàrin ọba Allah sí àwọn màláíkà nígbàtí Ọlọ́run fẹ́ dá ànábì Ádámà, àwọn ẹ̀kọ́ tí ń bẹ ńbẹ̀ àti àwọn àríwòye náà láti sọ ni. Báyìí kan náà, báwo ni ìbòlò Ọlọ́run dá ànábì Ádámà sí? Gẹ́gẹ́ bá a ti sọ ní ọgbà àlìjánà ni. Nígbàtí yóò tún yá, ṣètánù òdẹ̀yìn lẹ́yìn ẹ̀ títí ó tún yọ kó ní ọgbà àlìjánà. Àmọ́ síbẹ̀síbẹ̀ Ádámà ó tún padà rí àforíjì látọ̀dọ̀ Ọlọ́run. Ó túbá ní ó gba àwọn gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run wí àwọn gbólóhùn yìí. Ó jẹ́ pé Ọlọ́run kọ́kọ́ túbá, bọ́lọ́run ó bá gba túbá èèyàn, Ọlọ́run túbá méjì ní bẹ, túbá kan bẹ lọ́wọ́ Ọlọ́run náà ní tawfiq. Ọlọ́run yóò fi òun tọ̀hún mọ̀nà lọ síbi pé kó ronú pìwàdà. Ẹ̀rí nísìn tó bá ronú tó bá dé díẹ̀, Ọlọ́run yóò ṣiṣẹ́ wá gba túbá ẹ̀. Ó jẹ́ pé ìtúbá méjì, Ọlọ́run ti tún máa ń túbá kan náà lórí èèyàn nígbà tó bá fọ̀nà mọ́. Ẹ̀rí pípọ̀ àwọn ẹlòmíràn làdánwò bá, kàkà kó padà bá Ọlọ́run, ẹ̀rí pé yóò tún máa junú lọ ni. Ọlọ́run ò tí ì fi ṣe tawfik ní, Ọlọ́run ò tí ì túbá lórí ẹ̀. Àmọ́ tọ́lọ́run bá ṣe àti túbá lórí ẹ̀, ẹ̀rí yóò padà, ẹ̀rí tí ó bẹ̀rẹ̀ sí ní lọ mọ́sálásí, yóò bẹ̀rẹ̀ sí ní yan náfìlà lóru. Eléyìí náà níbi tí a fi wáàsí wa fi kọ́ sí ní àyájọ́ títò ní. Ọlọ́run kó jọ jàre wọn bá èyí tí àwínú ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó dá ń bẹ̀, èyí tí ó wá látọ̀dọ̀ Ọlọ́run ni, èyí tí àwọn àfáà wa dáadáa tí wọ́n fi kọ́ wa ní, èyí tó wá láti tí ẹnu wa yẹ̀gẹ̀rẹ̀ ń bẹ̀, ká mọ̀ yìí pé ní àṣìṣe àti ṣètọ́n òun ló tì wá lọ́bẹ̀. Ọlọ́run kí ó ṣọ́pàdé wa, kí a tún nípàdé mi ní ọjọ́ rẹ̀. Subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar.